tẹ́bi bá ń pa àfi kéèyàn ó jẹun gbogbo nǹkan sì lè bí ń pa ọ́ tẹ́bi bá ń pa ojú àfi kó ju orí hàn wò bẹ́bi bá ń pa ẹnu àfi kó jẹun ọkàn gangan ẹ̀mí ebi ń pa oúnjẹ ẹ̀mí àtúnfẹ́ gbọ́ lẹ́nì falyatafaddal mashkura. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in. اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم عدد ما صلى عليه وصلي وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم عدد ما لم يصلي عليه وعلى آله وصحبه وسلم تسليما. آمين. adúpẹ́ fún Ọlọ́run ọba alhamdulillah ọba tí ó tún yọ̀ǹda fún wa lónìí kẹ́rẹ́kẹ́rẹ́ Ọlọ́run bá ìyẹnjú ẹ̀ lọ́nà nù. wàláì. ọba tó wá ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi Ọlọ́run jẹ́ àparí ẹ̀ pẹ̀lú alihamudulilayi. amiina yàlla. ká parí ẹ̀ kọ́ ni olórí oore. ju pé kọ́lọ́ngọ́ gbàdé ìbàdàn lọ́wọ́ wa lọ. àmín bàbá. kọ́mọ jẹ́ pé iṣẹ́ tá a ṣe gẹ́gẹ́ bí adisọ́lá ní àbá àmàṣúrọ̀. kọ́lọ́mọ dàlú aláyà. kọ́lọ́mọ dàlú aláyà o. alẹ́kùn kẹ́hìn àti gẹ́rẹ́ fún àná Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tó Ọlọ́run rán láti lè bá àjẹ́ ká dáhùn mọ̀. bí ẹ bá jẹ́ ọba tọ́ba rẹ̀ lóru ní ìsìn báyìí tó múrùkẹ̀ lọ́wọ́ tí wọ́n lọ kò sẹ́nìkan tí ó kì í pe ní kábíyèsí. àṣekáàkì ni ìníyì ọba. ìníyì ọba. káàkì olówó kí ó ṣe tàṣáàkì rẹ̀ ìníyì ọlọ́lá àtolówó. naam. káwa kí ọba wa rìn lójú mọ́mọ́ kọ́ wa dùrù kẹ̀rẹ̀ báyìí kábíyèsí olóòtúmọ̀ rẹ́rìn. àṣetòyìn bá fẹ́ dá Ọlọ́run ọba màkà mọ Ọlọ́run wa fi àná Muhammad sallallahu alaihi wasallam. ó fi ránṣẹ́ sí wa. Ọlọ́run ni wà nábì ṣe ránṣẹ́ nìkan kó máa lọ ṣe kó kọ́rọ̀ jọ kó kó nǹkan jọ ma arsalnaka illa rahmatan lil alamin. àrùn ọkọ máa jẹ́ ìtọ́sọ́nà àtòríire àtìkẹ́ fún gbogbo àgbáláyé pátá. that is the purpose of his message. subhanallah. alekun kí àtìkẹ́ rẹ̀ kọ́ ọba àdé Muhammad náà. àmín ya Allah. àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ọlọ́mọdé bá bẹ pẹ̀lú wọn. àmín àmín. àwọn tí wọ́n ń tọkùn iléeṣẹ́ yìí látòrí general manager alhaji wa Muhammadu Taofik akíkọ́mi Alabi ọlọ́mọdé bá síjú ànúwò wọn. àmín ya Allah. àwa náà tá a wá di sí ọlọ́mú tá a wá ṣe báyìí ọlọ́mọdé àládẹ́. àmín ya Allah. lónìí ntí a fẹ́ gbéyẹ̀wò ni kí ni purpose tọ́lọ̀ fi ní ká gbààwẹ̀. ìdí gan pàtàkì tá a fi gbààwẹ̀. Allah. ìdí yóò sì rújú Ọlọ́run yanjú rẹ̀ nínú Quran chapter 2 verse 183. àyà tó sọ nípa àwẹ̀. Suratul Baqara. Ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitanir rajim. ya ayyuhalladhina amanu. kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. al-muttaqun. Ọlọ́run ní mo ní ẹ gba àwẹ̀ sẹ́ kì í ṣe pé mo fẹ́ nira fún mo fẹ́ dààmú yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dẹni mi torí ibi tẹ́ ń gbé stepping stone yẹn pàdé mi jọ kan. Allahu Akbar. ìjọ tó bá kù wọ nìkan nínú sàárè iṣẹ́ rẹ ìwà rẹ bó o ti ṣe sísà ká ní èmi àtọ́lọ́ àtọmọlà kejì ìní ọ̀la ọ̀hún bẹ̀ jọ náà. Allah. tí ẹ bá wà nínú sàárè orú mú mi ò sí bẹ́ẹ̀ mo fẹ́ báyẹn ṣe fàájì ò sí bẹ́ẹ̀ kọrí inú lè fọ́tà fẹ́ẹ́ kọ́bùrì máa ká ní yẹ fún ọ. iṣẹ́ rẹ ni tó bá dé wájú Ọlọ́run ọlọ́dún ọgọ́rùn ọdún lọ ní ògbékúdè ní ìjọ kan ni kò jàǹjọ kan. Allahu Akbar yóò jàǹjọ kan. yóò bọ̀ wájú Ọlọ́run bọ́ bá wájú Ọlọ́run kí lè pàdé Ọlọ́run. Allahu Akbar. la'allakum tattaqun Ọlọ́run ni mo fẹ́ kẹ́ gbààwẹ̀ kẹ́ lè bá di ẹni rẹ̀ wájú èmi Ọlọ́run. lónìí àwọn àgbéyẹ̀ ò pé ma humul muttaqun wa sifatuhum. àti ròyìn wọn náà. àwọn àwo ni ẹni Ọlọ́run àwọn lòlìbẹ̀rù Ọlọ́run kí ló ròyìn tí a rí lára wọn kí ni àwọn qualities tá a bá lára wọn kí ni àwọn attributes tá a bá lára wọn kí ni àwọn adjectives tá a fi qualify the righteous. Allahu Akbar. who are the righteous. àwọn gani náà. àwọn àwo lẹni Ọlọ́run. lánàá mo sọ̀rọ̀ kan pé hasim nafsaka máa jọ́ọ̀jì ara rẹ. ṣáájú kọ́lọ́run tó jọ́ọ̀jì rẹ. sẹ́ni rẹ ni ọ́ sẹ́ni Ọlọ́run ni ọ́. wá sí tò nínú torí tá a bọ́ lọ́nba ní agbáwẹ̀ for almost 29 days or 30 days kò ní àgbà lásán la'allakum tattaqun. ìjáwé tó bẹ̀rẹ̀ lánàá yìí wo bó ṣe gbà á tí a bá gbé sórí òṣùwọ̀n gan láàrin ìwọ pé ìwọ gan náà wò sọ ọbọlọ lé sọ ní percentage tó dáa
kẹ́nìyàn àfa ha wòlíì ọlọ́run àwọn ẹni ọlọ́run àwọn àlùwùlà máa wọ́n sátúlẹ̀ àmì yá yìí wọ́n mọ̀ kì wá mẹ́sàn-án mẹ́wàá ṣùgbọ́n tó bá dé kọ̀rọ̀ ara rẹ̀ àti ìwà àtọ́lọ́run so deserve qualities yẹn. ìtí wọ́n ń wí sọ tó bẹ́ẹ̀. sátìbùtì rẹ̀ so ní. so ṣe dédé rẹ̀. so dédé rẹ̀ ni máa hó mọ̀lẹ́mọ̀tàkùn tá làwọn tó wà tó jẹ́ ẹni ọlọ́run tó páyọ̀ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run. Allah. ká sì bẹ̀rù ọlọ́run òun ni ká bẹ̀rù ẹni tó ní wá tó sì lágbára àti fìyà jẹ wá tí ó sì sẹ́nìkan tí ó kó èrè authority rẹ̀ pé ó sì fìyà jẹ. ọ̀sẹ̀ ṣe báyìí. bí èèyàn bá na ọmọ tó bí ọmọ tí èèyàn bí fúnra rẹ̀ ìwọ lọ́ọ́ rán léèwé ló fún lóúnjẹ ọwọ́ àgé létí kan àbò sílù ìjọba wọn gbìjà rẹ̀. ará àdúgbò gan-an wọn sọ̀rọ̀ pé. onídàá lọ́ọ́ mọ̀ pé wọ́n kọ́ lọ lọ́mọ. ọmọ sọmọ ẹ̀dá tó rìn tó ti aṣọ rẹ̀ mọ́lẹ̀ kí ni èyí sọ lásọ ẹni tó sọmọ rẹ̀ báyìí yóò pa ọ́. tó bá rí bẹ́ẹ̀ ta lẹni ọlọ́run. ta lẹni ọlọ́run gan. àwọn ìròyìn tá a sì rí àwọn attributes tá a rí lára èèyàn tá a mọ̀ pé lẹni ọlọ́run ní ìlàfẹ́ sàlàyé. gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ́nà Al-Qur'an àkọ́kọ́ ń bẹ̀ al-muttaqun àwọn tọ́páyé ọlọ́run àwọn ẹni ọlọ́run ìyẹn tá a kọ́kọ́ fi mọ̀ wọ́n ni wípé al-imanu bil-ghaib. Allahu Akbar. àwọn yóò gba tí wọn ò rí gbọ́. Allahu Akbar. kí ni wọn ò rí orí ẹ̀ lọ́lọ́run wọn ò rí ọlọ́run ẹwà ọ̀wẹ̀ tá à ń gbà tí ìbá ṣe pé lábẹ̀rù ọlọ́run àfà sọ̀rọ̀ ọ̀run kéèyàn ó gbàwẹ̀ ni ọlọ́run ní ẹgbàá ta ló ní àgbàsárì ni. bàbá àwẹ̀ ọkọ ẹni tí ń gbà. ẹni tá a mọ̀ gan ìjọba tí a mọ̀ gan tí ń pa aláṣẹ gan à ń rúfin. à ń rúfin ìjọba. ọwọ́ ajẹ́ ń tààrí. tààrí. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ al-iman bil-yawmil akhir. Allahu Akbar. ká gbà pé ní ìjọ kan bẹ the day of accountability the day of judgement ọjọ́ tí gbogbo owó dùn níwájú ọlọ́run tá a ṣèṣirò ṣe wa ẹni tó bá nígbàgbọ́ pé èyí tí mo mọ̀ ṣe èyí mọ̀ jíṣẹ́ rẹ̀ ńjọ́ kan wọ́n mọ̀ bímílẹ̀ rẹ̀ ńjọ́ kan yóò di dáadáa yóò bẹ̀rù ọlọ́run. Allahu Akbar. gbogbo àwọn tí wọ́n bá àwọn amujabirun àwọn tí wọ́n máa jẹ nípa tí wọ́n máa fìyà jẹyàn tí wọ́n máa fara ní ọmọlàkejì tí wọ́n máa bàtà ọmọlàkejì jẹ́ àwọn èyí ò nígbàgbọ́ pé lálùkìyámà bẹ̀. nítorí pé tíyẹn bá gbà pé ní tí mò ń ṣe ẹnìkan mọ̀ bẹ́ẹ̀ tí ó bí mi léèrè bó mo ṣe ṣe bó mo ṣe dàrú bó mo ṣe yan ọmọlàkejì jẹ bó mo ṣe ń fi aráàlú Allah. àwọn ni wọ́n bẹ̀rù ọjọ́ tí wọ́n pàdé Ọlọ́run àwọn gánà al-muttaqun. lọ́jọ́ ẹ̀ wọ́n bẹ̀rù ọjọ́ ẹ̀san. ọjọ́ ẹ̀san. Allah fi sọ́nà al-Qur'an ni pé Quran chapter 2 verses 1-3 ó kó pọ̀ ó ròyìn àwọn al-muttaqun mẹ́ta ń bẹ ọlọ́ni alif lam mim dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin al-Qur'an tó àfẹ́rẹ́ wà ní Muhammadu kò sí nǹkan kan tó jẹ́ ìtọ́sẹ́nà lọ́jẹ́ fáwọn tó bá bẹ̀rù Ọlọ́run torchlight ni fún wọn pé ṣe báyìí tọ́lọ̀ ká ṣe ni ìtọ́lọ̀ ká mọ̀ ṣe ni ìtọ́lọ̀ ká ṣe ni ìtọ́lọ̀ ká ṣe ni àwọn ẹni Kùránì ọmọ jẹ́ ìtọ́sẹ́nà fún al-muttaqun àwọn wà ní al-muttaqun nù àyà yìí ọlọ́ni alladhina yu'minuna bil-ghaib. Allah ó tún tú padà. ó tún padà àwọn tí wọ́n bẹ̀rù tẹ́gbà ọjọ́ tẹ́gbà tí wọn ò rí gbọ́ ẹran tí yóò rí Ọlọ́run kéèyàn sì gbàgbọ́ bẹ́ẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ara tí yóò mà tí yóò rí wọ́n mọ̀ pé ta ló dá ní kìámà bọ̀ ta ló tọ́dọ̀rùn bọ̀ tí ń ṣàlàyé fún ọ àwọn mùsùlùmí àwọn ẹlẹ́ṣẹ̀ nù kírímínà àwọn ẹlẹ́ṣẹ̀ pé ẹni ọ̀gbọ́n làwẹ̀ ń wò soba. tàbí kìámà bọ̀ bàtẹ̀ jẹ́ jáde bẹ̀ náà. a ṣàyí náà ká tó sọ̀rùn. àbí. a jẹ yẹn náà ká tó jẹ. ká tó jẹ yẹn bẹ́ẹ̀ ni. àwọn ẹ̀yin ọ̀gbà. wọn nígbàgbọ́ nù tọ́lọ́ bẹ́ẹ̀ ni. aláwọ̀kọ́ nù. àlékún. wa yuqimuna salata. ara sífà al-muttaqun àwọn attribute àwọn ẹni Ọlọ́run òun ni pé wọn èé fi ìmúra rẹ̀. Ànábì yóò yé wa pé inna awwala ma yu'assabu bihi ba'da yawm al-qiyamah. àkọ́kọ́ sẹ́tìn kọ́kọ́ yẹ̀wò ń jọ ń gbé di àlìkìyàmọ̀ tọ́lọ́wọ́ sílẹ̀ ó náà ní irun Allahu Akbar. tọ́ ọ bá ti kírun náà dáadáa imanan wa ihtisaba ó kí bọ́lọ̀ tí ní kò kí qad afla wa anja ọtí là ọpaasi torí nígbà tá a bá dó níwájú Ọlọ́run ní mi kọ́tù Ọlọ́run tó lọ́n fìyà jẹ wá tí dààmú dé Ọlọ́run wa ní
anabi ọbẹ alọba anabi ọba tọrọ àforíjì wọn wà ní ká máa lọ sínú àlìjẹ́nnà àtọdún tí kírun àti tí ò kírun ó wà dójú rẹ pé ọ̀dà náà irikahu ẹrù kù gbogbo ẹni tí ń kírun rẹ̀ déédéé ó lè rù kú ìwọ akíkandá kẹsí ẹ̀yìn ọ̀gá ni ìwọ tó tiẹ̀ kí o tẹ̀ ń lè bẹ̀rù kò lè bẹ̀rẹ̀ kò tiẹ̀ ní lè bẹ̀rẹ̀ pàápàá. ẹni gbogbo wọn máa dà wọn lọ nínú sàírì. Allahu Akbar. iná sàírì wọn dà wọn lọ. wọn dà wọn lọ bẹ́ẹ̀. sábà dà wọn tó wà nínú sàírì yìí máa sàlá kankan fi sàírì. kí ló gbé wọn nínú sàírì yìí. tó gbé wọn bẹ́ẹ̀. kọlu lamnakum minal musallin. Subhanallah. ètò jẹ́ ká wọ náà ni wípé àìkírun. kò sẹ́ni tí ó máa kírun. tí bẹ̀rù Ọlọ́run. tí ò ní sí lọ́kàn rẹ̀. inna salata tanha anil fahsha'i wal munkar. gbogbo etí bá ń kírun rẹ̀ bọ́lọ̀ tí ní kò kí kò ní wùwà bàjẹ́. kò ní tọmọlà kejì kọ́dà kọ́ bàjẹ́. gbogbo etí bá ń kírun tírun ọ̀bá gbàwà bàjẹ́ lọ́wọ́ rẹ̀ kì í ṣẹni Ọlọ́run. kò ń ṣẹni Ọlọ́run. ọwọ́ kírun lọ́wọ́ ọwọ́ tó gbé ọjà síwájú wọ́n wá ní alájà sẹ́ni bisikíìtì ọwọ́ tẹ̀wọ́ pé ẹ̀dú. abẹ́rẹ́ jíjẹ ẹsẹ̀ chẹ́ǹjì lórí búrẹ́dì tó tà yín sì tún sí ọ̀pọ̀ lórí ìhùn. abẹ́ tí kírun lọ́tọ́ tó wá mobile phone tó wá dún ní ẹ̀ ló mú kírun lọ́ni èyí pè padà lórí ìrun. agola àwọn kan máa ń ya sẹ́fì tí wọ́n mú fóònù báyìí lórí ìrun wọ́n sì máa yàrá wọn lórí ìrun. inna salata àwọn èèyàn kan adìlẹ̀ fàṣà wal munkar. gbogbo ẹni tí ń bá wùwà bàjẹ́ tí ń pọnmọlà kejì lẹ́kún tí fara níyàn tí sàkáni wà tọ́lọ́wọ̀ ọ̀dà tí sàkáni àtọmọlà kejì ọ̀dà tí ń bá ń kírun yóò gbà kó lọ́wọ́ rẹ̀. ìrun gbúdọ̀ gbà gbogbo wa tí ó dà kò sí lára ẹni tí kírun. o sí nínú ẹni Ọlọ́run torí ara ìtàfi dẹni Ọlọ́run mọ̀ ni pé yóò mọ̀ kírun lásìkò rẹ̀ tí ó bá ti wá kírun lásìkò rẹ̀ kì í ṣẹni Ọlọ́run. yóò payá àrùn. torí àfa tí ẹ bá ń kírun lọ́wọ́ àwọn tí máa mú kára ọ balẹ̀ níbẹ̀ nínú òrùn. Allahu Akbar. Islam ní tọ́ bá ń kírun mọ́kànjú jáàrẹ́ ọ balẹ̀ fẹlẹ̀lẹ̀ kí ń kọ́ bí yẹn ti ní sùúrù nù. gbogbo ẹni tí ń bá ń kírun ẹ wo bọ́lọ̀ ti mú ọ̀rọ̀ wa àtọ̀tí wa. Allah. bẹ́ẹ̀ bá ti àǹfààní bẹ́ẹ̀ bí ọtí o ṣùgbọ́n àbúrú ti bẹ́ẹ̀ bẹ̀ ju àǹfààní rẹ lọ. that's the first revelation. nǹkan rò yẹn. secondly ọlọ́ni látàkàrà bó sọ látà wà á tún sùkárà. ẹ má sùn mọ́rùn nígbà tẹ́ bá ti mú nǹkan. tẹ́ bá ti mú nǹkan Ọlọ́run bíyàn bá ti mutí títún kírun kì í ṣẹni Ọlọ́run. Allahu Akbar. gbogbo wà bàjẹ́ ìrún bọ́dọ̀ gbà kú lọ́wọ́ rẹ̀. nígbà tó lọ́wọ́ àmúdi last verse wa Ọlọ́ni innamal amru wal maisiru wal ansabu wal aslamu rijsun min amali shaitan. bẹ́ẹ̀ bá ti mutí tẹ́ǹtà tẹ́tẹ́ èsù bẹ́ẹ̀ nájà nu ọmọ Yéésù ni. ọmọ Yéésù ni. àjẹpẹ́ tí bá ń kírun tí bá ń ta tẹ́tẹ́ tí mutí kì í ṣẹni Ọlọ́run. kì í ṣẹni Ọlọ́run. ara sífà lẹ́ẹ̀kejì nu ìròyìn ẹlẹ́ẹ̀kejì táfi dá alìmọ̀tàkùmọ̀ àwọn ẹni Ọlọ́run mọ̀ nù. chapayọ Ọlọ́run ọba. chapayọ Ọlọ́run ẹlòmíọ̀ wá ta àfààní òní fún yẹn nọ́mbà tó fi ta tó wọlé. ẹlòmíọ̀ àti ẹ̀ máa bá a wò pé èyí ni ó lọ. nọ́mbà yìí ni ó lọ. ó ṣe bá a sùn rẹ̀ nù. ọlọ́ọ̀ lọ bó ti wò wò nọ́mbà yìí lọ wọlé. bákan náà jọ ni. bákan náà ni. Subhanallah. má tàṣà bá àbẹ̀kọ́ mi. wọ́n hùwà mẹ́ni o ẹ̀ ń bá fara jọjọ kan ó náà ti dára wọn nù. ọ̀dà gẹ́gẹ́ bí owó èlé ẹ ti ń kọ́ ẹ ti ń yáwó èlé àtẹ̀tọ́ yá wọn. àtẹ̀tọ́ jẹ́rìí. gbogbo pátá bákan náà jọ ni. bákan náà ni wọn. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀. òun náà ni wàmí marosakina yóò fi kó azakat ẹ lè rẹ ni tọ́ dájú nínú tọ́lọ̀ fún tí ò ná fọ́mọ́là kejì eléyìí sẹ́ni Ọlọ́run. àfẹnití bá ń ṣe bẹ́ẹ̀. okòwò ọwọ́ kó jọ sá àkáǹtì asẹ́tì mi ti dà báyìí asẹ́tì ti dà báyìí owó tó ń kó jọ tí ì ṣe wọ lọ́nà. Allah. ẹ̀wọ̀n mi ò tún wá gbẹ́ sọ́kàwé wọ́n tún kówó bẹ́ẹ̀ wọ́n tún rí owó bẹ́ẹ̀ wọ́n tún wá tan AC sí tọ́mọ aráyé ò ní AC. Allahu Akbar. owó tó ń kó jọ mo ti fẹ́ náà pépà lásán ẹ̀gbọ́n ló ti fẹ́ náà. ó wá jẹ gàba lé ọ lórí. tọ́mọdé kìyàmà Ọlọ́run ní àwọn tí ń bá máa sahun sayutọ wà kúnà máa bá ìlú bìí yawm al-qiyamah gbogbo tí wọ́n fi sahun á lọ mọ́ wọn lọ́rùn á bẹ̀rẹ̀ lè rè pé àyìnà màlúkà. owó náà dà tọ́hún ti torí rẹ̀ sá. àyìnà kẹ̀sùkà. Allahu Akbar. pẹpẹ ọ̀rọ̀ rẹ̀ dà tó fi fọlá yé. Allahu Akbar. máa nà ní ìsìn. Allahu Akbar. so tọ́yìn bá lówó ayọ̀ sàká. tó níbẹ̀rù Ọlọ́run. bẹ́ẹ̀ni ọba sì yọ sàká ó ní nìsọ. olóṣùwọ̀n. tá a gbà yọ sàká. so gbogbo ẹni bá sànú ọmọ làkejì. tí múdùnú wọnú ayé yẹn. bá a ti sọ lánàá
alájẹ gbàǹkàwẹ̀ alájẹ gbàǹkàwẹ̀ bọ́dà gbàǹkàwẹ̀ oró ọmọlàkejì tí ń bẹ nù nira ọyọ kúrò ọjọ́ kò nù dààmú òmùwà ìmùnira kò ìyẹn kọ́sẹ́ kò rówó ra irinṣẹ́ rẹ̀ ọwọ́ ni lọ sọ́ọ̀bù mọ́ni wọ́n ní mo ṣe fírídọ́ọ̀mù mo sọ fún yẹn o. Allahu Akbar. o sì gbé fún ọ ṣàdúrà fún ọ kò ṣàdúrà fún ọ. àdúrà rẹ ti gbà àìrówó orinṣẹ́ ló mélòó mi ìṣòro lódì kọ̀ǹdọ́sì. ọlọ́ni anton to the house nelly tó fi ṣẹ̀bi lila ṣé iṣẹ́ yìí la kẹ́ ẹ̀ náwó sójú ọ̀nà lọ́ni. lẹ́yìn la pè. ẹ̀yin lẹ́ lówó ni. báwo la fún yín. alimadu mali. èmi mo ní. ọlọ́run lẹ́mi mo ní mo fún ọ. èmi mo lówó. kì í ṣe làákàyè ló fi kówó jọ. Allahu Akbar. ọgbọ́n orí ẹ̀ kọ́ ló fi kówó jọ. agbára ò ká. oògùn tó ṣe kọ́ ló fi kówó jọ. bisabisa wọ̀rán. kọ̀ọ̀rán kádàrá ló kù. Allahu Akbar. láàrin èèyàn lọ́jà àṣejẹ oṣoolẹ̀ kó lè bá lówó lọ kàkó lówó lọ ìkẹ́ ìjọkùn ni. bí ọba yàgbẹ́ bí ọba máa so yọ ọmọ yọkùn. ó wá ní bọ́dì kò lè jìn. ó ní bọ́dì kò lè jìn. kádàrá takò. yé. so ẹnití ọlọ́ọ̀ni ẹ̀yin kọ́ la pèkẹ́ náwó sójú ọ̀nà ọlọ́ọ̀ni fàmí kún máa ń yàgbọ́ hàlù ìbẹ́nu yín tí ó ríra rẹ̀ tẹ́pẹ́ tó ní agbára ló ń fi ní o tí ó sàhun wà máa ń yàgbọ́ hàlù ẹni yóò tọ́ bá sàhun fàyín náà máa yàgbọ́ hàlù nàfṣì ọ̀ sàhun sójú sẹ́mi ara rẹ̀. wallahu wúlgà ní yìí ọlọ́ọ̀lẹ́mi tí mo ní ọlọ́rọ̀ ni ọbọ lọ́rọ̀ ni mi. wà á tó mọ̀lẹ́ fọkọ̀ra ẹ̀yin tí mo fún yín olùsí ni ẹ̀ lé tó tọ́tàlì kàmú èdè àìhákùn mọ̀tàkàfọ̀ àtà sórí tó mọ̀lẹ́ mọ̀kàbíra. Allahu Akbar. ẹ mà lé ni ẹ ní bàtẹ́ ìwọ́dún sáré. Subhanallah. bọ́wọ́ ẹ̀ bá báyìí ó tún léyìí bọ́wọ́ ẹ̀ bá báyìí ó tún léyìí alẹ́ ìbálayé. ìbò ó ṣe end of discussion à ń pariwo yìí ọba tó ní discussion continue àti àlebá. ara ìtàfi dá àwọn ẹni ọlọ́mọ alimọ̀tàkù ọ̀ni alìmọ̀ bẹ̀kọ̀rọ̀hání wà kútùbù sàmàwíyà. Allahu Akbar. asàbíkọ̀. tó nígbàgbọ́ ọ̀nà Kùránì àti gbogbo tí a tó sọ̀kalẹ̀ láti sánmà. tí a tó sọ̀kalẹ̀ láti sánmà. Allahu Akbar. wọ́n pọ̀ sufi Ibrahim wà. nbẹ̀nbẹ̀. Ìdírísà wà nbẹ̀. Injili nbẹ̀nbẹ̀. àwa ní Sàbúrà nbẹ̀nbẹ̀. ètò wa popular nù ẹ̀ ọjẹ́ mẹ́rin. oríta Injili Sàbúrà wal Qur'an. Allahu Akbar. a sì sọ lánàá bí anabi kan bá ti ń dé láàmà fún ni tí ó fi máa jíṣẹ́ fáwọn èèyàn. tí ó máa fi jíṣẹ́ fáwọn èèyàn. ọlọ́wọ́ lọ́dà náà mo fẹ́ compile gbogbo ẹja jọ. gbogbo rẹ̀ àti sufi àti tawreta àti Injili. mo wá gbé fún àdínẹ́mà. subhanallah sallallahu alayhi wa sallam. gbogbo Al-Qur'an gbogbo àwọn kutubu samawiya. tí wọ́n sọ̀rọ̀ láti sánmà. kò sí kẹtọ́ takura wọn. wa min indillah. àtọ̀dọ́lọ́ ni ẹ ti wá. a ní gbàgbọ́ pẹ̀lú Al-Qur'an. kì í ṣe pé tu'minuna bil ba'di wa takfuruna bil ba'di. Allahu Akbar. kì í ṣe pé lágbàpá kan pọ́nú Al-Qur'an. a ní gbàgbá kan pọ́. èyí tó bá ní máa kírun ọmọ kírun Yásínà ni o ìyá Sàlátù ni o èyí tó bá ní má sí pé má fìyàn kalẹ̀ ẹlẹ́yìn ọba mi láàmú. ẹni bí jẹ́ wípé ẹni tó bá jẹ́ pé bá jẹ́ mùmínì tó gbà Kùránì gbọ́ Kùránì gbọ́dọ̀ tún ayé wa sí. Allahu Akbar. a ní bọ́lọ̀ ṣe dá wa. àwọn wa ní ọ̀dà náà mo fẹ́ tún yín rọ bẹ́ẹ̀ kẹ́ẹ̀tì kẹ́ẹ̀rí níwájú èmi àti Ọlọ́run ọwọ́ ara nàbì wa. sallallahu alaihi wasallam. ó sì fi manua onílẹ̀ Kùránì. òfin manua ká máa tẹ̀lé. ẹni Ọlọ́run àgbà kutubu samawiya. gbogbo tí a tún sọ̀kalẹ̀ láti sánmà àgbàgbọ́. èyí tó wá jẹ́ ìyá àwọn umul kitab. tó kó gbogbo ẹ̀jọ́ onílẹ̀ Al-Qur'an. àwa gbàgbọ́. tó ń titúmọ̀ nù rẹ̀. ilé Ọlọ́run sọ pé nínú Suratul Baqara náà bákan náà pé alladhina yu'minuna bil-ghaybi alladhina yu'minuna bima unsila ilayka wa ma unsila min qablika wa bil-akhirati hum yuqinun. Allahu Akbar. ọgbà Al-Qur'an gbọ́ ọ wà á rí pé gbogbo tí ń bá ń sí ọ máa fara ti dá fil kitabi min shay. Ọlọ́run ní ààfin kankan lẹ̀ nínú Al-Qur'an láì má mẹ́nuba. kí ni sí ọ àdéhùn olóde bọ́ tó òdìdí sínú Al-Qur'an. tọ́wá ní tọ́ọ̀ bá sin kankan tọ́ba dalẹ̀ òru ọwọ́ àwẹ̀ pupa ọwọ́ sòtò dúdú ọkàṣẹ́ kókè ọwọ́ àmọ́ sàdúrà ìkíni bẹ́ẹ̀nu Al-Qur'an. ṣé Kùránì ní sọ fún kó sì báwọn. ṣé Kùránì ò tó fún ọ ni. ṣé Kùránì ò tó kí ló ń wánú ayé yìí. Allahu Akbar. táìlẹ̀ Muhammad ti ṣàlàyé. sallallahu alaihi wasallam. èdè wo lọ à bàdé wo bá dé ọlọ́ni ẹ̀ pé ya Allah ya Allah aw èdè wo Rahman. tàbí kí ya Rahman ya Rahman àyàmà tẹ́lẹ̀ Allahu Akbar. èyí tó bá wù ọ́ nínú ọkọ̀ ọlọ́run ọmọ kọ́ pé. ọlọ́ni máa dán olóhùn kí ni wọ́n ń ṣe àdéhùn ní í ṣe ọ́ wọ́n ní àrùn tí Kùránì bá wò tí ò san iná lókù tí ó wù. wàláì. kí ni ṣe ọ́ tó lè kún dókítà Kùránì náà. àbí ṣé náà lọ fẹ́ fi wu àìsàn tó ń ṣe ọ́. ọwọ́ ni àáfẹ̀sù wa ọmọ àfọlọ́hún wa ó sì fi wá nǹkan
ọwọ́ afẹ́fẹ́ Ọlọ́run wò ó fèsù wá nǹkan ọfẹ́fẹ́ Ọlọ́run wò ó subhanallah. èyí tá a fọlọ́ wọn láti bẹ̀rẹ̀ gan ẹ̀rù ń bá yẹn lórí ẹ̀ tó lọ́wọ́ fàádùn lè máa yòrè. a máa ṣe tó bá wù ní. and nobody can query ìsọ̀tọ̀. kò sí ẹ̀ ń tọ̀ láyé ó lè tìyàn mọ́lẹ́ tí ò ní fi kọ́kọ́rọ́ sí. Allahu Akbar. ara sífà àwọn attribute àwọn ẹni Ọlọ́run. ìròyìn àwọn ẹni Ọlọ́run tá a lè mọ̀ pé ẹni Ọlọ́run ni wọ́n gba alukurani gbọ́. wọ́n ní gbàgbọ́ nù alukurani. ìlànà sọfúnra lánàá kì í ṣe pé wọ́n máa ka alukurani nìkan wọ́n máa mọ ìtumọ̀ rẹ̀ wọ́n sì máa ronú sí kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n á máa apply sí ayé ara wọn. Allahu Akbar. ara ìròyìn àwọn ẹni Ọlọ́run ni wípé al-istighfaru wa adamu israru alalbaasi. Allahu Akbar. àwọn ẹni Ọlọ́run wọ́n mọ tọrọ àforíjì wájú Ọlọ́run bẹ́ẹ̀ báyìí tọrọ àforíjì wọ́n wà ní takú lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. pé mo dúró lé lórí níṣẹ́. ọ̀tọ̀ astafula lánàá astafula Ọlọ́run ní dáadáa gbogbo oríjọ o tó wá padà síbi ẹ̀ṣẹ̀ náà ìtọ́ ọ̀tọ̀ lánàá tọ́lọ̀ ní mo ti foríjì ọ̀dọ́ àgbà sọ fẹ́ máa wá ìní Ọlọ́run ni. Ọlọ́run ní wasari'u ila maghfiratin min rabbikum. Allahu Akbar. wa jannatu arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin. That's Quran chapter 3 verse 133. Allahu Akbar. Ọlọ́run ní gbogbo yín ẹsẹ̀ lápá tètè sáyé lọ síbi àforíjì wájú Ọlọ́run. tọ́ ìpè ní àlìjẹ́nà tá a pèsè ká ilẹ̀fẹ́ tí bá ń tọrọ àforíjì ọ ṣe déédéé sánmà àti ilẹ̀ ẹlẹ́. Allahu Akbar. àwọn ẹni Ọlọ́run wèé jí kí agbóná astafurlah kọ́ wọn ní ẹnu wọn ní gbogbo ìgbà ni wọ́n máa ń tọrọ àforíjì. bẹ́ẹ̀ bá ti wá tọrọ àforíjì náà tán ní tẹ́láwọ̀ òṣèlú. wọ́n fún ní para bẹ́ẹ̀. ìlọ́lọ́run sọ ní Quran chapter 3 verse 135. Ọlọ́run ní walladhina idha fa'alu fa'isha. Allahu Akbar. aw zalamu anfusahum dhakarullaha fastaghfiru lidhunubihim wa ma yaghfiru dhunuba illa Allah wa lam yasiru ala ma fa'alu wa hum ya'lamun. Allahu Akbar. àwọn ni tí a bá ti ṣiṣẹ́ kan tí ò da ìbànújẹ́ dìbà wọn aw zalamu anfusahum àbí wọ́n ṣàbùsí ẹ̀mí ara wọn. ìbí mo sì fi rán láde báyìí ìmọ̀ ní ọmọdé kejì báyìí. wọ́n àmọ́ kòfóló. inú wọn bàjẹ́. wọ́n bàjẹ́. lọ́nà tí Ọlọ́run tọ́ra àforíjì. wọ́n ò ní padà síbi ẹ̀ṣẹ̀ náà mọ́. Allahu Akbar. lọ́lẹ̀ túbú ilallahi tawbatan nasuha. ẹ tọrọ àforíjì tẹ́ ẹ̀ ní padà díbi ẹ̀ṣẹ̀ náà mọ́. níbi ẹ̀ṣẹ̀ náà mọ́ ẹni tá a lè pèlè ní Ọlọ́run. wọ́n tọ́ bá tọrọ astagfirullah ọba àṣẹ 1 million astagfirullah tọ́ bá tọ́ padà díbi ẹ̀ṣẹ̀ náà lóde foríjì o. kò lè foríjì o ọ̀fẹ́ máa wá ìyẹn Ọlọ́run. bó sàwákẹ́lá níyàwó nulẹ̀ àbá lọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ kẹta adarí ìjọba tó ṣe mi àlù o. kí ló dé. ṣé mo ṣe láti ní mo sọ fún ọ. sọmọ mú mi sí ẹni. ara àwọn ẹni Ọlọ́run ẹnu. Allahu Akbar. bákan náà ìtàfídé ẹni Ọlọ́run mà kásìm lọ́gọ́ìs. àwọn ẹni Ọlọ́run máa gbẹ̀bí nú mi. wọ́n gbé mi pátápátá. wọ́n mọ̀ pé kì í ṣe wo ló ṣe Ọlọ́run ni. pé Ọlọ́run ló ṣe òǹkọ́. ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ nìkan bá dà mí lé. oògùn bàjẹ́ bá dà ní lóògùn àfọlẹ́yìn kì í ṣe ara àròyìn àwọn ẹni Ọlọ́run. kódà kájí ó mọ̀ọ́mọ̀ da ògùn nù wọ́n tún gbà pé Ọlọ́run náà ni. Ọlọ́run sọ ní Quran chapter 3 verse 134. Ọlọ́run ní alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i wal kaazimina al-ghayza wal 'afina 'anil nasi wallahu yuhibbul muhsinin. quality àwọn ẹni Ọlọ́run Ọlọ́run ní àwọn tí wọ́n máa ń ná fi sarra'i wad-dharra'i nígbà nira nígbà dààmú àtìgbà tó rà lọ́wọ́ wọ́n ná wàlàkàsímínà lọ́gàìsà. wọ́n máa gbé ìbínú mi. Allahu Akbar. táyà kan bá ṣẹ̀wọ̀n ká kí wọ́n falẹ̀ ya wọ́n fi kalẹ̀ lẹ̀. Allahu Akbar. wọ́n gbà pé Ọlọ́run ọba ni. wọ́n wà ní òfin ọ̀ya Ọlọ́run. àwọn gbà pé n tó ṣe fún àwọn gbà ládàá ìwójì àwọn àjọ Ọlọ́run. Allahu Akbar. báyìí kan bá gbà mí létí Ọ̀ṣun gbà tí sí gbà padà wọ́n fi kalẹ̀ lẹ̀. wọ́n fi ilé ilé subhanallah. ọwọ́ adé tàwa ni wà láìta láìsùmọ̀lẹ́wà tí bàbá tó bí bàbá bá wa tó bá sọ kalẹ̀ ní foríjì ọ. tó bí. ó ìsẹ̀ni Ọlọ́run. ó ìsẹ̀ni Ọlọ́run. kí ni ọ̀kan àwọn ànábì tó ṣáájú. wà ní Ọlọ́run bá foríjì àwọn ìjọ mi ò fáwọn láàyè alámù. torí pé wọn ò mọ tí wọ́n ń ṣe bá a ṣe tó ilẹ̀ yín bàbá wa wí kò ní já bínú. kò já bínú. báwo ó ṣe mọ kò ní já wọn mọ wà wù. subhanallah. so àwọn ẹni Ọlọ́run tó bá ti rẹ̀ ti ń ṣe pé tẹ́ bá ti ń dagbóru. tí o lè gbé bínú mi. kì í ṣẹni Ọlọ́run. kì í ṣẹni Ọlọ́run ẹ kàlá náà bàbá pé láàyò mi náà àdókàn àtàyè ìbàlà ìmọ̀ ìṣúná sí tọ́ nígbàgbọ́ pé èyí o mo nífẹ̀ẹ́ ọmọlàkejì mi ìmọ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì ni ó máa jẹ́ kéèyàn gbé bínú mi. gbogbo ẹni tí ọba ti gbé bínú kì í ṣẹni Ọlọ́run. Allahu Akbar. kódà máa da àwọn bàbá ilẹ̀ Yorùbá wọ́n ní iṣẹ́ tí ẹni bínú alágídí bá ṣe lógún ọdún ọjọ́ kan ní ọ̀dà. yóò bá gbogbo ẹ jẹ́.
gbogbo ẹni tí bá máa ti ń bínú alásọ̀tàn ọ̀rọ̀ ẹni bínú ẹni fùfù wàláì kò sí tẹ́mi ọ̀sẹ̀ ẹ̀tọ́lọ̀ gbé mi nù ìwà mi nù ìwà burúkú nù. ìwà burúkú nù. lọ́ọ́ fi kalẹ̀ ẹlẹ̀. láìsọ ṣẹ̀dí man galaba nas. lọ gbé bínú mi. ara ìwà àwọn ẹni ọlọ́run ò ní pé wọ́n máa pa ìbínú mọ́ra. bákan náà àwọn ẹni ọlọ́run wal afina anin nas. wọ́n máa ṣàbójúkò láìfi àwọn èèyàn. máa lọ wọ́n fi kalẹ̀ lẹ̀. ẹ wo ayé anabi sallallahu alaihi wasallam. arábìnrin kan tí lọ́ máa da ilẹ̀ sẹ́nu ọ̀nà anabi. anabi sì kú lẹ́mu yóò lọ dànù. kèfèrí ni o. awa adijọ́ ka anabi ò rí kọ́ wa dalẹ̀. ìjọ́ kejì anabi ò rí kọ́ dalẹ̀. ìjọ́ kejì anabi ò rí kọ́ dalẹ̀. ìwọ tí wà tẹnìkan jọ ń gbé face me and slap you. ọwọ́ agbálẹ̀ ọmọ ẹtí lè kẹtọ́ gbálẹ̀ olórí búbá sàfàní wò ló gbálẹ̀ síbẹ̀. bàbá bẹ̀rẹ̀ sí ní gbé fẹ́lẹ̀. kájọ jèrè ọmọ ìtọ́ gbálẹ̀ síbẹ̀. ọmọ ìtọ́ ọmọ ìyá alágbájá ìgbà tẹ́sí ìgbálẹ̀ ẹ gbálẹ̀ sáàrin yìí. tọ́ba wa sọ̀rọ̀ burúkú òsìkò ìwájú rẹ̀. àbí. anabi wa lọ bá wọn báyìí pé ìyá mo rí ilẹ̀ tẹ́ ẹ̀ máa da ẹ̀ dá mọ́. ẹ̀ dá lónìí kí ló dé. àwọn ìyá ìwà sọ pé ní à sọ ọbẹ̀ pẹ́lẹ́ mò ń dalẹ̀. anabi ni mo ma. ó sì bínú ó ní kí mo fẹ́ bínú. kí mo fẹ́ bínú fún. ìtẹ́ fẹ́ kí n bẹ́ ń dànù ni ẹ̀ lè dànù ẹ̀ wá ní kí n bẹ́ ń dànù. kí n bẹ́ ń dànù bẹ́ẹ̀ yìí sẹ́ ń dà síbi tẹ́mi ń gbà èmi ń gbà ládàá. ìyá wa bẹ̀ pé sẹ́sìlámù ni ọkọ níwà tó ń wù ní. sẹ́sì rẹ lọ́kọ lẹ́wà tó ń wù ní. àbí ìwà tó lọ gangan kọ́ ọmọ ọ. anabi ni olùkí al-Qur'an al-azim. Allahu akbar. ìwà mi tí mo wù òun náà ni al-Qur'an ọlọ́run lọ́kọ bọ́lọ̀ tí ní ká máa sọ. sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. Allahu akbar látara ìwà tó wù. ọmọ kárin èèyàn tí ń bọ́ ṣiṣẹ́ tó ẹ pé ní ìbínú ni òjì kan mọ̀ pé èèyàn rè ní o. ara táwọn ìmọ̀ ẹni ọlọ́run ọjọ́ ti lọ ó ní kìyàmù láì. àwọn ẹni ọlọ́run á dìde lóru. wọ́n dìde lóru. wọ́n èé fòru wọn sùn. ẹ rí i pé mo sọ lánàá pé Ramadan yìí. training month ni. bẹ́ẹ̀ni. oṣù tí ọlọ́run fẹ́ ká fi tún ra wa ṣe fún oṣù mọ́kànlá yòókù. Allahu Akbar. láàfin yẹn tààjú lóru. nábìlà ro ni lákàkẹ́rẹ́ kan àwọn bàbá ayé ijó wọn gbìyànjú. wọ́n sàfẹ́ ká ṣe ni. wọ́n fẹ́ ká ṣe ni. so tọ́ba dìbẹ́ ẹni ọlọ́run á dìde lóru. Allahu Akbar. wọ́n yẹ fi gbogbo òru wọn sùn. Allahu Akbar. wọ́n tún wá sunkún sọ́dọ̀ náà pé ìyìn mọ́ tí mo ṣe lálẹ́ àná ìyìn mọ́ tí mo sì fi àná mi ṣe. dákun foríjì mi. àwọn ẹni ọlọ́run wọn á máa dìde lóru. wọn á máa yẹn náfìlà. wọn máa yẹn náfìlà kò dẹ̀ sẹ́ni tí ó jí lóru tàbí àrí òní gbà. wọ́n fi gbogbo òru sùn mọ́ o dìde képe Olúwa ẹni ń wàre ò kí ń fòru sùn bó ṣe wákàtí kan dárùn mọ́jú. Allahu Akbar. ara ìwà àwọn ẹni ọlọ́run al-adil. dédé. wọ́n á máa ṣe déédéé. Allahu Akbar. wọ́n á máa ṣe déédéé. tẹ́bà wọnú al-Qur'an ọlọ́run ní Quran chapter 5:8 ọlọ́run ní huwa aqrabu lit-taqwa. tí ẹ bá ń ṣe déédéé òun náà súnmọ́ àwọn ẹni ọlọ́run ó súnmọ́ ìwà àwọn ẹni ọlọ́run kódà ẹni ọlọ́run ni. ìtàkùn pé èèyàn tiẹ̀ nígbàgbọ́ nínú ọlọ́run ni. wọ́n wá ní ọdájọ́ láàrin àwọn èèyàn ọwọ́ àwọn òpin ẹnìkan súnmọ́ ẹ wo tá nẹ́bí sọ wípé tọ́ba ṣe Fatima ọmọ mi lọ́ba jalè ẹ gé ọwọ́ ẹ̀. ẹ gé ọwọ́ rẹ̀ déédéé nù. òfin tí wọ́n á ṣe fún wa ìwọ̀n ṣe déédéé ń ṣe fáwọn amẹ̀kúnnù. ń ṣiṣẹ́ lórí mẹ̀kúnnù kò ṣiṣẹ́ lórí tàwọn. Allahu Akbar. àwọn gbajúmọ̀ sọ ọmọ yẹn ẹ lọ tẹ̀ sọ ọmọ yẹn bẹ ẹtẹ mọ́lẹ̀lẹ̀ tálíkà tí ọmọ yẹn kò sẹ́ni tí ọba tẹ̀. ìyá ò jẹ gbé o. al-adil. déédéé. kásì déédéé. gbogbo ẹni tí ọba rí yọnu Ọlọ́run tí ó dé ní Ọlọ́run tí ó di òní Ọlọ́run tí Ramadan ó sì ṣiṣẹ́ lára rẹ̀ yóò jẹ ní déédéé. yóò jẹ ní déédéé. Allahu Akbar. bàbá ní àwọn yẹn ń gbádùn yín kódà bẹ́ẹ̀ sì ni ẹ ń kí àfàwọ̀ Adébáyọ̀ wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ní àwọn nínú ibi mi nù wọ́n kí bàbá tí wọ́n sì ń gbádùn wọn bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n wà nílé náà tí wọ́n ń gbádùn wọn ṣùgbọ́n bàbá ẹ dákun ẹ jẹ́ ká ra sẹ́mi díẹ̀ ká ra sẹ́sẹ́ nana mọ̀ ń bọ̀. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Sadakallahu mawlanal azim. Ọlọ́run ọba mi sọ nínú Kùránì mímọ́ ó ní òjíṣẹ́ ńlá Muhammad bá sọ fáwọn àlèwò mọ́ mi
pé mo ṣe àwẹ̀ yìí lọ́rùn yàn fún mi pátápátá gẹ́gẹ́ bí mo ti ṣe lọ́rùn yàn fáwọn tó ṣíwájú yìí kẹ́yìn lè bá bẹ̀rù Ọlọ́run bá. Kò sí irú fẹ́ni tí ó ní bẹ̀rù, kò sáwẹ̀ fẹ́ni tí ó ní bẹ̀rù, kò sí zàká yíyan fẹ́ni tí ó ní bẹ̀rù, kò sí àjírí lọ fẹ́ni tí ó ní bẹ̀rù. Ìbẹ̀rù Olúwa tó ń gbogbo lọ. Ìbẹ̀rù Olúwa tó ń gbogbo lọ. There is introduction. Wọ́lá oṣù Ramadana wá gbàdúrà mi. Wábí tó oṣù Ramadana fi gbàdúrà mi. Gbogbo ohun tí bá ń fọṣù ìbẹ̀rẹ̀ kórí bí mo ṣe ń fẹ́. Wọ́lá oṣù Ramadana wá gbàdúrà mi. Wọ́n gbàdúrà mi. Wábí tó oṣù Ramadana fi gbàdúrà mi. Wọ́n fi gbàdúrà mi. Bá ń fọṣù ìbẹ̀rẹ̀ kórí bí mo ṣe ń fẹ́. Ajá mi ń súra tèmi ní sọ́sẹ̀ ìgbàmọ̀kẹ́ adé. Àpèyà tàtà má máa pè tànà àtúndé bá a ṣe ń dé. Wá wọlá oṣù Ramadana wá gbàdúrà mi. Wábí tó oṣù Ramadana fi gbàdúrà mi. Gbogbo ohun tí bá ń foṣù ìbẹ̀rẹ̀ kò rí bí mo ṣe ń fẹ́. Wọlá oṣù Ramadana wá gbàdúrà mi. Wá gbàdúrà mi. Wábí tó oṣù Ramadana fi gbàdúrà mi. Wá fi gbàdúrà mi. Gbogbo ohun tí bá ń foṣù ìbẹ̀rẹ̀ kò rí bí mo ṣe ń fẹ́. Ó bá wà láyé lọ́dún tó lọ ṣẹ̀rìn pọ́pẹ́yẹ wá. Ó bá wà láyé lọ́dún tó lọ ṣẹ̀rìn pọ́pẹ́yẹ wá. Adágbére fún lọ́dún tó lọ kó tún bá wà láyé. Ó bá wà láyé lọ́dún èyí ṣẹ̀rìn kó tó lọ́pẹ́. Bójọ́dún tó mọ̀ kó tún bá wà gbàdúrà wá káríkárí. Wọ́lá oṣù Ramadana wá gbàdúrà mi. Wá gbàdúrà mi. Oṣù Ramadana fi gbàdúrà mi. Wá fi gbàdúrà mi. Bá ń foṣù ìbẹ̀rẹ̀ kórí bí mo ṣe ń fẹ́. Akíyẹ káàbọ̀ Ramadana oṣù àpọ́nlé. Akíyẹ káàbọ̀ Ramadana oṣù àpọ́nlé. Oṣù ẹ̀ṣà nínú oṣù àyẹ́sí. Oṣù tàbí ń súnmọ́ Ọlọ́run ọba oṣù dé. Oṣù gbígbàdúrà dé. Oṣù yẹ́ṣẹ̀yẹ́ṣẹ̀ dé. Oṣù oríire ti dé. Gbogbo wa la ó ṣoríire àwọn ìdààmú nínú ayé. Wọ́lá oṣù Ramadana wá gbàdúrà mi. Wá gbàdúrà mi. Oṣù Ramadana fi gbàdúrà mi. Wá fi gbàdúrà mi Ọlọ́run. Bá foṣù ìbẹ̀rẹ̀ kórí bí mo. àmín yàlla gbogbo ohun tí ẹnìkọ̀ọ̀kan bá fi oṣù ìbéèrè yóò rí bí a ti fẹ́ lágbára Ọlọ́run la hawla wala quwwata illa billahi azim. Bàbá Fadilatu Sheikh Maruf Ìṣọ̀lá tí wọ́n jẹ́ náà ibi àgbà fún gbogbo ìlú Òṣogbo pátápátá, àwọn ni wọ́n wà ní orí ètò ní àtàrọ̀ tí wọ́n dá alẹ́ ẹ̀kọ́ tí wọ́n fún wa ní oúnjẹ mi látàárọ̀. ẹ wá dúró tí bàbá wa tí wọ́n ti ṣàlàyé fún wa fáńfààní wọn náà tó bá tún fẹ́ máa rí gbọ́ dáadáa bóyá ńgbà tí wọ́n bá lọ tán tó fẹ́ máa rí wò lọ sórí Facebook wa Fresh FM Òṣogbo ẹ máa rí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ dáadáa èyí tẹ́lẹ̀ fẹ́ download rẹ̀ ẹ tún máa gbọ́ yìí máa gbọ́ eléyìí nínú Ramadan àtún béèrè àlékún àtún béèrè àgbéga ni kó wọ́n láwọn ajá abalẹ̀ kí sọ ọlọ́mọba ṣe dáadáa fún ọlọ́mọ fi lẹ́lẹ̀ ṣáájú kí n tó ṣe ojú òpólẹ̀ káwọn yóò béèrè kàbí méjì lọ́dọ̀ ostaz wa èmi fẹ́ béèrè kan o tó sì jẹ́ pé ó ṣeéṣe kò fara pẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n mú ọ̀rọ̀ mu ti mu jáde ó rújú nípa tá à ń pè ní sàdákà ó rújú nípa tá à ń pè ní sàká ẹ dákun sí ìyàtọ̀ ń bẹ láàrin sàká àti sàdákà. alhamdulilayi ẹ rí i pé ńgbà tí mò ń sọ̀rọ̀ àwọn almotakun àwọn ẹni Ọlọ́run wọ́n sọ nípa pé wọ́n máa yọ sàká wọ́n sì máa ṣe sàrà sàdákà ó ní ntí Ọlọ́run bùyàn owó lódiwọ̀n kò lódiwọ̀n ti tiẹ̀ kò lódiwọ̀n tọ́lọ̀ máa fún ọ lágbára yìí tọ́lọ̀ máa fún ọ lágbára o lè ní $100 lọ́wọ́ tó sì mọ̀ pé ní ẹnìkan béèrè kan lọ́wọ́ rẹ̀ o lè gbélé lọ. bẹ́ẹ̀ni ẹ sì lè fún $10. o lè fún $10. tó wú ọnu. tọ́ba ti wọ̀ tọ́ ẹgbẹ́ tọ́ ọba yọ tán o ní mọ̀ sí pèfẹ́ tó fún. kí ọ ní mọ̀ pòfóló lẹ́yìn rẹ̀. kò ní da fáwọn ìdíbà ìgbọ́lọ́ dàbí láàbò kò ní yé láì ọ ò ní sépè lẹ́yìn rẹ̀ ọtẹ Ọlọ́run ṣùgbọ́n sàká ó ní òṣùlù. ó ní òdiwọ̀n tiẹ̀. zaka ó ní tá a bá jẹ lérè lẹ́yìn ìgbà tí ìyẹn ń dá bísínẹ́sì kalẹ̀ lẹ̀ ọ̀làbó oníṣẹ́lẹ̀ṣẹ́ kan ọwọ́ àjèrè ó ti yọwọ́ àwọn òṣìṣẹ́ ó ti yọwọ́ kápítà tó fi bẹ̀rẹ̀ ẹsẹ́ kúrò mbẹ́
owó rẹ́ńtéèjì ti yọkù mẹ́ ọ wá ku èrè tó wá ní tó bá ti wọ nìzọ́ọ̀bù tó ti wọ òṣùwọ̀n nìzọ́ọ̀bù sàká báyìí bá a ti sọ orí máa ń change òní 2,199,840 naira. Allahu Akbar. 2,199,840 naira. tó o bá ti ní. tówó rẹ bá ti wọ iye tá a sọ yìí léèrè tó jẹ láàrin ọdún kan. tó ká ọdún ni o. lápèjúwe ọbẹ̀rẹ̀ bísínẹ́sì ní Ramadan last year. naam. ó ti wá pọ́dún kan báyìí. naam. ọwá sí èrè ń papọ̀. ó ti wá above 2,199,840. Allahu Akbar. ó ti wọ ọ wá yọ 2.5% bẹ́ẹ̀. nínú rẹ̀. báwọn yẹn tí wọ́n á yọ sàká àkọlọ́pọ̀ olówó ń yọ wọ́n ń sin sàárà ni. n ò yọ sàká o. wọ́n kà gbé owó kàyẹ́ gbogbo kàyẹ́ lẹ̀. sàká mi ni ọ̀tàn rẹ̀. Ọlọ́run sì ni tí a bá fẹ́ tẹ̀lé sẹ́dá Islam Ọlọ́run òdu mi àmì wàhálì ń sọ́dà kọ. gbà lọ́wọ́ wọn ní olówó ọyẹ declare asset yìí kí lè rè tẹ́ ẹ jẹ́nu business yìí. ká béèrè lọ́wọ́ wọn. tí a bá béèrè àwa ṣùgbọ́n tí yẹn bá da wò nísìnyí yóò gbọ́ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ìyá rẹ̀. bẹ́ẹ̀ sì ni tútọ̀ ìròhùn lálùkùránì sọ kó lè fọ̀ wọ́n mọ́. so ìyàtọ̀ tó wà láàrin zakat àti sadaka. zakat èrè tá a bá jẹ lórí owó wa tó pé lẹ́yìn ọdún kan láwa ayọ̀ tó bá ti wọ ní zọ́ọ̀bù yìí tó ti wọ sùn láàbì wa ayọ̀ sàkánbẹ̀ 2.5% láàyò nínú rẹ̀ ìtàn kódà ó ti wá yé mi dáadáa sadaka ń titi tọ́lọ̀ ń bá fún mi lágbára ni kò sí gbogbo yá kéèyàn máa ẹ̀dákun èèyàn fẹ́ fún sàrà lówó báyìí ó tọ́ bá pò fẹ́ fún bẹ́tà ó wá fún 500 naira só lè gbà padà torí kò tẹ́ lọ́rùn so ó ṣe mistake ni. tọ́ba ni pé wàhálà wà pé tí ọba lè wá ṣe pé ọkàn yóò pòfó lò ó gbà padà pé àwọn ìlú àwọn òwe wà lákùn èyí kọ́ mo fẹ́ fún ọ. ètò ẹ̀ fún ọ lè. ẹ dákun nípa àforíjì tẹ́ ẹ sọ nínú Islam gan bó la ṣe tọrọ àforíjì. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe mistake pé astafula ọba fẹ́ rà yọ̀nù Ọlọ́run ọba fẹ́ kéde kan lọ́tọ̀rọ̀ àforíjì 1 million astafula èyí sì yín o. àkọ́kọ́ bẹ́ẹ̀ ó ní ṣùrùtù onímọ̀jẹ̀mú alamafata. Allahu Akbar. kí ni tó o ṣe tí o da tó fẹ́ tọrọ àforíjì lórí kọ́kọ́ bala rẹ wí lórí ẹ̀. kọ́kọ́ bala rẹ wí ń bẹ́ẹ̀. ìmú sì lọ gbẹ̀yàwó ìyàwó yìí. ìyàwó bọ̀dá mi ni mo sì yẹn náà fìlà fún yìí. Allahu Akbar. sì dà báyìí. owó tẹ ní kí n lọ fún àwọn aráàlú mo sì ń kó jẹ báyìí mo sọ ní pọ́pátì. o kọ́kọ́ kábàámọ̀ àtúnṣe. títí o bá déwájú Ọlọ́run sí ìrà àánú gbà báyìí. o lè lóhùn. ọkọ̀ọ̀kọ̀ bala rẹ wí. lẹ́yìn eléyìí tó bá dà níyàn tó ṣe wà níyà ọwọ́ àdà níyàn aláyà àwòdà aládàm. Allahu Akbar. pé láyé tó débi ẹsẹ̀ mọ́. Allahu Akbar. Allahu Akbar. àkọ́kọ́ ọ̀bàrà ìwí. lórí ntọ́ ṣe yẹn. ẹlẹ́ẹ̀kejì ọ wà nípinnu pé èyí tó débi ẹsẹ̀ mọ́. èyí ò kọ́kọ́ dà níyàn lẹ́yìn ìgbà náà èyí tó wá nípinnu pé èyí jẹ́ débẹ̀ mọ́ láíláí. tọ́ ọ bá ti wá sí yìí o kọ́lá Ọlọ́run foríjì mi o astaghfirullah al-azim Ọlọ́run ti foríjì o. ó ti foríjì yàn náà ọba àwí mẹ́kan ọba àwí mẹ́wàá. èyí tó tún sọ mọ́ ó le díẹ̀. ṣùgbọ́n ó ní wípé méjì ni ìtọrọ àforíjì. tó bá jẹ́ bíínà abudi wa alik láàrin ẹrú sọ́lọ́hún ó ní tá a sọ. ní mọ́jẹ̀mú tá a sọ. ṣùgbọ́n láàrin ara wa síra wa ń kọ́. aláàjì owó yìí tó sọnù jò ní kan sọ èmi mo jí. èsì nínú ìsìn. gbàǹbá ni ń padà fún yín. aláàjì ẹ má bínú ọmọ tẹ́ ń kílímù ẹ̀yin kọ́ lẹ́ bí. ẹ̀yin kọ́ lẹ́ bí ìyàwó yín mi mo bá sùn. skipi. tọ́ba tẹ̀ pé ló nira fún ọ láti ṣe irú ẹ̀ má débẹ̀. má débẹ̀ mọ́ kó chẹ́ǹjẹ̀ lọ́kàn náà dáa nǹkan la torí pé àpòláàgì o yóò rọrùn eléyìí tó tún wá dàbí rẹ̀ èèyàn ó ṣe ní tí ò dáa fún mi ó yàn mí jẹ́ tí mo sì mọ̀ pé ó yàn mí jẹ tó náà sì mọ̀ pé ó yàn mí jẹ ṣe mo decide lọ́kàn ara mi pé ó yàn mí jẹ o mo fi ọ́ lẹ̀ gbọ́n ní tàṣí ọmọ ṣe èèyàn lè ṣe bẹ́ẹ̀. kódà ara sífàl mọ̀tàkùn àwọn ẹni Ọlọ́run tá a sọ lẹ́ẹ̀kan ó ní wàlàáfínà ànínàs wọn àṣàmójúkò ó ní kí lágbájá má anábìnrin tahqiru al-ma'rufi shay'an. Allahu Akbar. ẹ má fojú kéré ládàá kan
bó ti kó kéré tó ẹ má fojú kéré kódà pé ẹ pàdé ọmọ ìyá rẹ lẹ́yìn tó rẹ ní pàdé ẹ̀ lágbájá ìní kì í má ó dàlẹ́ kìyàmá kátó kíra wa àmọ̀ ìyá rẹ kìyàmá Ànábì ní ẹni yòówù tí èkùsínú bá ń bẹ lọ́kàn rẹ̀ sọmọlàkejì rẹ̀ kó kírun kó gbààwẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò dénú náà bọ̀. Subhanallah. torí bi tí ọwọ́ agbáwé ó kírun ṣùgbọ́n ó ní kẹ́nikẹ́ni kan sọmọlàkejì lọ́kàn wọ́n lọ bá nùnú nínú náà. àwọn ẹni tó yẹ pé ní ilá masha Allah tọ́nà wí wọ́n ó dénú náà lápẹ́yà sì ní dáadáa kan o ẹ̀dá pàṣínà àlìjánnà àwọn ní tòkunbọ̀ bíi tòkunbọ̀ àwọn náà ti ná bọ̀ nù. London use ayé náà. àwọn náà ti ná bọ̀ nù. yóò rọrùn a sì ojú òpó lẹ́bẹ̀ẹ́ yìí náà bá fẹ́ níbi èrè kàbí méjì lórí wáàsí tí a bá ṣe ni o ìṣẹ̀lẹ̀ wa pé wọlé pé àwọn kan lẹ́dá kan sáà lè jẹ ìyẹn inú odó kò yín o sí lára rẹ o sáà lè fàṣẹ jẹ jísàárì rárá o ìtí a bá a sọ lé lórí ó ní o 091301029 nọ́mbà tẹ́ pé tẹ́ fi béèrè question kan àbí méjì 091301029 tàbí 08050201029. Wa alaikum salaam orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè. Orúkọ mi ni Abdulaziz láti fún ọ̀sán. Naam Abdulatif. Abdulaziz láti fún ọ̀sán. Abdulaziz láti fún ọ̀sán. Bẹ́ẹ̀ni ewu mo lè ṣe rédíò nísìnyí ní programu wọn yìí ó wà interesting yẹn lọ. tó ń ti bẹ́ẹ̀ ṣe sí ní ìsìn Allahu Akbar. wà láì sọ ibi láì ewu mo kàn dá ẹ̀rìn lórí ní pé ọ̀rọ̀ àbáyé sọ mo gbó lánàá fún lórí ẹ̀ mo ń ṣàdúrà lórí ìyẹn kí n ṣe bẹ̀rẹ̀ kí n ṣe gbó. ewu báwo mo yẹ rí programu yẹn download. ẹ lọ sórí Facebook Fresh FM ẹ máa rí mbẹ ṣe gbọ́ àjọ àyìn ọgbà ẹ ṣe gan jazakumullahu khairan àmín ya Allah. Assalamu alaikum 091301029 tàbí 08050201029 ẹ̀yin tẹ́ bá wà Facebook ẹ ti máa rí nọ́mbà tẹ́ máa pè níbẹ̀. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Aku jumasa. Naam. Ani akili náà ni o. Ọ̀rọ̀ ẹ ṣe gan adúgbò o. Àmín ya Allah, àmín ya Allah, àmín ya Allah. Ẹ ṣe gan o. Assalamu alaikum. Wa alaikum salam fila. Na orúkọ yín bí tẹ́ ti ń pè ìbéèrè wo lẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá. Oyègbadé Wahid ni orúkọ mi láti ìlú Òṣogbo. Naam. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ. Naam. Eléyìí tí ó já sí pé ó mọ́ nira ń bẹ̀ ni pé tí èèyàn bá yàn gbélé tẹ̀sí wá ṣàkíyèsí pé ẹ ti ń kí bóyá ó tún ṣe bí ẹni tí tún hùwà àbàjẹ́ náà wọ́n tún parí ẹ̀ ẹ tún kí ẹni náà ó tún hùwà àbàjẹ́ náà tó wá dá sí pé ó fẹ́ mú yàn ní sọ̀rọ̀ ẹnu pé yẹn sì ń kírun yẹn gbàwẹ̀ wọ́n wá yóò dì nínú ilé ẹjọ́ kí ni àtúnṣe tó wà ní orí láàrin yẹn. kódà a máa ṣẹlẹ̀ sí ìyàwó àtọkọ tí wọ́n máa bá ìyàwó wíṣá lórí ẹ̀ṣẹ̀ kan tàbí wọ́n máa bọ́kọ wíṣá lórí ẹ̀ṣẹ̀ kan tẹ́yìn bá wá fẹ́ fẹjọ́ sùn yóò di alábùkù tàbára alé tẹ́yìn jọ ń gbélé gan a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí láàtúnṣe tá a lè ṣe sí. Alhamdulillah sẹ́ẹ̀rí tó bá sí ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ tí ọkọ gbé wá hàn. àwọn ẹ̀rí pé a padà débẹ̀ lọ́la a fẹ́ bẹ̀rẹ̀ ká sọ̀rọ̀ ìdílé aláyọ̀. Allahu Akbar. la fẹ́ bẹ̀rẹ̀ látọ̀ la lọ sẹ́ẹ̀rí foundation máa ń wọ́ istihara. tá a máa ń ṣe àyẹ̀wò pa afẹ́ lọ́kọ afẹ́ láya. àti báwọn yẹn ti lọ máa ń ṣe istihara lọ́dọ̀ àwọn àfa àtọ́dọ̀ àwọn yẹ̀mí wò á sọ̀rọ̀ la. ṣùgbọ́n istihara anabi lahaba mọ̀nìsítàhara wọ́n nẹ́dà mọ̀nìsítàṣara compatibility fáàkì wúmọ́ tọ́ọ̀bá lákòmínà nìsa compatibility ń bẹ tí ọkọ tìyàwó ọba ti wà compatible wọ́n mọ̀ jà ní o. wàhálà wọn ò ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá sọ fún láàárọ̀ yóò tún ṣe lọ́sàn. yóò tún ṣe lọ́sàn. ọlọ́tí wa yàn mọ́ tiẹ̀ nù gbà fọlọ́. ọgbà mọ gbèkì tó gbénu. méjì lọ wá lè ṣe. tíyàn bá fẹ́ kí apatẹ́sọ̀ pa ọkùnrin tíyàwó rẹ̀ bá rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó ṣàdúrà fún ó lè jẹ́ spirit kan ní wọnú láyé rẹ̀. kọ́lọ̀ bá yọkú ó sì rúkẹ́yà fún. bí ọba wa ṣe fẹ́yàwó mi mọ́fìnà wàfúlàfà wàrọ́bà tọ́ba sí obìnrin ni lọ́ba rí ọkùnrin aládàáwò bẹ́ẹ̀ àti sọ́sọ́sọ́sọ́ ìwà kan náà ni ọtí náà ni wàhálà ni kọ́nà ìyàwó ni lulu ni sẹ̀ríà Ìsìlámù ni kóbìnrin ó fẹjọ́ sùn. fabu àfu akama min alihi wà akama min aliha ẹwẹ́ ntí làákà rẹ̀ tó pé ilé ọkọ tàbí tó pé ilé ìyàwó
káwọn méjèèjì ọjọ́ resolve issue yẹn amicably ẹni tó níyàwó lé tó náà níwà dáadáa ní ẹ pé o ìyẹn tó dẹ pé wéèrè obìnrin wa nílà káyìí tó bá nu oníyàwó lẹ́dẹ̀ mi èmi pààrọ̀ sọ ni lójú àbí lúwèrè àyàn kọ́ o irú nǹkan wọ́n wà tí wọ́n bá wá parí ẹ̀ tí ọkùnrin tuntun wá dún lórí ẹ̀ wọ́n wà lọ́sọ̀dọ̀ kọ́ di nítorí adájọ́ àbá ìmáàmù pé ẹ̀tù àká tóró lè gbẹ̀mí obìnrin o nígbà tí a bá nà fún ìrìn nìyí. Allahu Akbar ó lè gbẹ̀mí. tó bá jẹ́ pé aládùúgbò tá a jọ ń gbé abẹ́ tá a jọ ń gbé nù lédè àjọ pápọ̀ àwa sọ́sọ́sọ́ kò gbà lẹ́yìn tó kù níbẹ̀ pé ọmọ àwọn bàbá wọn lẹ̀ Yorùbá wọn ní mọ̀ wà fi ń wà. níjọ́ rẹ̀ Allahu Akbar. kì í ṣe pé wà ní kí n má salamu aleykum ọ filẹ̀ fún wa rẹ̀. kódà ìbá àmàdà. kó bá àmàdà. ṣùgbọ́n pé ọlọ́lá kí ni kan bá tó bá rí pé wàhálà wa pọ̀ ó lè mú nira wa bọ̀ kú ònú lé o. fún lọ́wọ́rẹ́ ń jilé mi. alámìlẹ̀ sì jira. torí Ọlọ́run ó ní ṣe pẹ̀lú ẹ̀mí wa nǹkan ò gbúdọ̀ sẹ́mi wa o àjẹjọ rẹ o. anam salamu aleykum. salamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. orúkọ yín ìbéèrè yín àti bí tẹ́ fẹ́ pé tẹ́tí ń pè. orúkọ yín Lukman Ọlárẹ̀wájú láti ti láti Port Harcourt. Allahu Akbar. béèrè wo lẹ fẹ́ béèrè. tí wọ́n béèrè ni pé ara ṣàkà yíyọ ọ̀nà wo ni èèyàn tó ń ṣiṣẹ́ ọwọ́ lè gbà láti yọ ṣàkà. tó ń ṣiṣẹ́ ọwọ́. wọ́n ti ṣàlàyé rẹ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n tọ̀ bóyá ẹsẹ̀sẹ̀ ń gbọ́ nánu wọ́n ní ṣàkà yíyọ ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ tó náà fẹ́ yọ ṣàkà ó ṣàfẹ́ kí ṣàkà wọnú owó bó ni ó ṣiṣẹ́. àti kí tówó rẹ̀ bá ti ń ṣiṣẹ́ ọwọ́ ọwá ń kówó pamọ́ ó dèrè lẹ́yìn báyà lọ bí iṣẹ́ orí ọ̀pá kọ́ńtrátì ọwá ń kówó pamọ́ ó ti wá láàrin ọdún kan ó ti wá rí èrè tó kó pamọ́ tó ti wà fọ́ọ̀fù 2,199,000 ọ wà yọ iye tó lé ní tó géènì ní. géènì eré ní o. ọ̀rọ̀ 2.5% bẹ́ẹ̀. oníṣẹ́ oṣù ló fẹ́ nira díẹ̀. ṣùgbọ́n àwọn tó bá jẹ́ oníṣẹ́ oṣù tẹ́kọ̀ sálárì àná ni and at the end of the year ọba rí i pé nígbà tí mo jẹun tán tí mo ṣe gbogbo ẹ̀ mo wọ mọ́tò láàrin ọdún kan mo ṣe gbogbo ẹ̀ owó mi tí ó tún kú àlákàtì mi lé ní 2 million lónà yóò sọ̀ká o. ṣùgbọ́n àti ṣe pé level 1 level 2 lẹ́gbẹ̀ẹ́ náà àfi tó bá jalè ló kù tí ò fò lè kún. náà lórílẹ̀‐èdè tá a wà yìí. salamu aleykum. ẹ̀sùn sẹ́yìn níbi rédíò yẹn tẹ́ ẹ bá sẹ́yìn kọ̀ǹpútà náà ẹ̀ tí sùn sẹ́yìn. àmín ya Allah. ẹlẹ́fẹ̀ẹ́ kí a ní ẹ̀sìn gan-an ọlọ́run bá gbàdúrà yín. salamu aleykum. orúkọ yín o ilẹ̀ tí ń pè ìbéèrè yín ẹni. akin ẹ kó tó. tọ. Ọlọ́run ṣe láti mọ fún wa. àmín ya Allah búlẹ̀ tí ń pè. ìbéèrè yìí ní ṣe pẹ̀lú Ramadan tí a ń gbà lọ́wọ́ yìí. náà. ẹ̀dá kò tí ọkọ̀ àti ọ̀rọ̀ àti kọ̀ǹdíṣọ̀n náà bá mú kí láti wáyé láàrin àwọn méjèèjì táwọn ètò bẹ̀rẹ̀. náà. àwọn obìnrin tí wọ́n jọ wà lórí káwé àwọn náà lọ́kọ̀ọ́ tí wọ́n yóò sì kankan ṣe láàrin ẹni tí ìwọ̀n rẹ̀ ti tọ̀ sílẹ̀ yìí. fún àǹfààní wà láti jẹ́ pé oúnjẹ fún tàbí kẹ́kọ̀ọ́ ra náà ẹnu wa ká máa bá yín dáná nínú àwẹ̀ yìí. wa aleykum salaam bàbá wọn ní pé ìyàwó wọn ti kú òǹlé wọn ò níyàwó ńlé ṣùgbọ́n lára àwọn táwọn àjọ gbalé kò sí nǹkan kan láàrin wọn o wọn wò pé ẹ máa fi irùngbọ̀n fẹ́ náà di àrò ẹ mú wá ẹjẹ máa bá yín dáná ṣé ìyẹn lè kówó fún. tó bá jẹ́ wípé kò sí nǹkan kan láàrin wọn. ọkọ onítọ̀ náà mọ̀ sí. irú ìyẹ obìnrin bẹ́ẹ̀ ọ̀gbọ́rọ̀ sọ pé ní ẹ kówó wá ọkọ rẹ̀ ló yẹ kó sọ wípé azani o ìyàwó ni òsì lọ́dọ̀ rẹ̀ ṣé o lè máa kó fún ìyàwó mi lówó kó máa bọ̀ dáná lẹ́yìn náà wọn ò sì gbọ́dọ̀ jẹ́ kí èṣù kì ọ wọ rárá ó jẹ́ mọ́ fáìn náà ọjọ́ tẹ̀ mọ́ náà dá báyìí ṣé tó ń da fún bàbá alágbájá ni ó kọjá àyè rẹ nù ẹ ń bára abólè bọ́ọ̀lù ògbówó tuntun yóò jó níbẹ̀ ṣùgbọ́n ká ẹ̀kọ́rẹ́jì ru ọkùnrin bẹ́ẹ̀ kí ló ń ṣe ìwà wo ní bẹ lọ́wọ́ tí ìyàwó fi kókó tó fi kú bẹ́ẹ̀ gbajúmọ̀ ní obìnrin kò gbajúmọ̀
wà ní wàlẹ̀ àfínà ànínà ara ìdòyàwó ẹni ọlọ́run ọ̀ làmójúkò láì yóò làmójúkò. kò sí ọkùnrin kan tí yóò gbaná mọ́. kò sí. ọkùnrin tí yóò gbaná mọ́ kò sí. èyí tó bá ké ìlóṣojú. wàláì. ṣé gbogbo táwọn ìyá wa sínú ilé náà lọ tẹ àwọn bàbá wa lọ́rùn ni. àbí wọ́n gbà fọlọ́ ni. a sì gbọ́n bẹ́ẹ̀. salamu aleykum. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àpèsè ládàá. Naam. Àwọn ọ̀nà ní Rọ́ọ̀pù ni àti ìlú. Láti. Láti Òṣogbo. Tọ́. Ẹ jọ̀wọ́ ẹni tó bá fẹ́ Mùsùlùmí. Naam. Ní ọkùnrin tó bá fẹ́ obìnrin ẹlẹ́sìn mi. Naam. So tó yìí ṣe pé ní Mùsùlùmí yẹn ń ṣe tiẹ̀, ẹlẹ́sìn mi yẹn náà ń ṣe tiẹ̀ lọ́tọ̀. Naam. Ṣé ó ní ẹ̀tọ́ sóbìnrin yẹn ní ẹ̀tọ́ láti dáná fún ọkùnrin yẹn? Naam. Fún ọkùnrin. Naam. Wọ́n ní pé èèyàn fẹ́ Christian tàbí ẹlẹ́sìn mi yàtọ̀ sí títí Mùsùlùmí kò wá ṣe ti tọkọ títí ẹ̀ o ẹ̀sìn títí ẹ̀ ní í ṣe kò ṣẹ̀sìn ọkọ rẹ̀ ìyẹn mo jẹ́ Mùsùlùmí lọ́kọ yẹn mo wá fẹ́ Christian lóbìnrin chọ́ọ̀chì ní lọ kò bá mi wá mọ́ṣáláṣí Ramadana lóde só lè bá mi dáná. ìdáhùn sí béèrè ojú méjì ní fìdáhùn rẹ̀. Naam. àkọ́kọ́ ń bẹ̀ ṣẹ̀ríà Ìsìlámù ní kí Mùsùlùmí ó fẹ́ lẹ́sìn rẹ̀. Naam. torí ọjọ́ iwájú. Naam. ibo lọmọ padà lọ tọ́lọ̀ bá ní kẹ́mi ọkọ̀ yóò gùn baríka rẹ̀ bí ọba gùn àdáwòde fẹ́ kódà ṣẹ̀ríà Ìsìlámù ní kódà kọ́ sí ẹrú kó sọmọ tí ò níran tó jẹ́lẹ́sìn rẹ̀ fẹ́ tọ́lọ̀ bá ti wá ní kọ́ fẹ́ tẹ́ntì ń ṣe síbíyàwó rẹ̀ ní oṣù tọwọ́ rẹ̀ ọ̀tọ̀rọ̀ rẹ̀ ọ̀dà òbí rẹ̀ wọ́n ti fi ilẹ̀ fún ọ tó bá dáná fún ọ̀wẹ̀rẹ̀ ọ̀bà jẹ́ o bẹ́ẹ̀ni ọ̀làwẹ̀ kọlọ mọta sí lọrùn fẹni kọkan wa. àmín ayala ìyẹn jẹ ń jẹ ọmọ ìwà ni jẹ ń jẹ rẹ. ẹ bèrè pẹ́sà ètò tá wà lẹ́gùn sára kàtó. mo kí bàbá náà bí wọn. kọ́lá jẹ́ mi ogun. àmín ayala àmín ayala. tẹ̀lé àwọn àgbàlagbà kan wà nínú ẹ̀sìn táwọn ọmọ kéékèèké ò lè bá sọ̀rọ̀. àti mọ́gìrì ní ìsinú lánàá. bàbá kan wá ra jọlọ́ọ̀fù sápò. òórùn rẹ̀ gba gbogbo orí sáfù. dàbí inú tó fi sínú kù náà yín tó ń jẹ́ lórí irun náà. Allahu Akbar. tó a fẹ́ káwọn bàbá ìmọ̀ nǹkan bá a ti ọ̀rọ̀ lọ. dàbí dùn lórí irun. bẹ́ẹ̀ni tó fi sínú kù yín tó ń jẹ́ yòókù lórí irun. ẹ sì gbúdọ̀ sọ káì. èmi ò sì ẹnu mi ò gbà láti bá sọ̀rọ̀. so mo fẹ́ káwọn bàbá ìmọ̀mù kan bá a sọ̀rọ̀ sáàrin yẹn lórí afẹ́fẹ́ bóyá irú bàbá náà lè mọ̀ gbọ́ ẹ̀jú ní ìwà Allahu Akbar. so bàbá náà bí ẹnu wọn gbà láti sọ pé tọ irú jọlọ́ọ̀fù tí òórùn rẹ̀ ò jẹ́ gbádùn lórí ìrun wípé kí ni ìta lè sílẹ̀ lórí. ẹ rí i pé ní Islam kọ́ alẹ́ kọ́ púpọ̀ o. Allahu Akbar. ẹ rí i pé mọ́sálẹ̀ kan mo ní máa fọlá tí náà fi kéde àmì ṣe yìí. àwọn kan bẹ kò yẹ fún mùsùlùmí gidi tó fẹ́ kírun kí wọ́n sì máa kọ́ sínú ara àgbèrèmọ́ láti pé pa ẹ̀pà fóònù ọmọ tó ń sinú. tó o bá ti ń lọ ọ pa gbogbo tó lè máa mú ọ kú sàkáníwà tó lọ́wọ́ mọ́ dàn mọ́ ọ pàtì kódà bí yẹn bá lọ bá tí ì bá ṣe pé lẹ́yìn àti ibìkan bọ̀ fi sẹ́ẹ̀tì sílé. àbí. akún lè máa pè wọ́n pè mí ní kí lè bá rí miss call ní níjọ́ kan bọ̀ tí wọ́n pè ọ́ tó ní ẹni tí ó dọ̀ lóhùn. Allahu Akbar. tó ní dáhùn a jẹ́ wípé tá a bá ìmáàmù tí ń bẹ mọ́ṣáláṣí arákùnrin tó sọ fún wa yìí bàbá ìlú mọ́ gbọ́ ṣùgbọ́n ẹ lọ bá ìmáàmù láàárọ̀ ọ̀la tó bá dàsìkò ásámù ọ̀la ọ̀ní kó fi ṣe wáàsí. kó fi ṣe wáàsí kó fi sọ̀rọ̀. pé ẹ̀yin jẹ̀ máa ẹ dákun tó lọ báyìí ọ̀rọ̀ ansẹ̀tì ni mo sọ oúnjẹ wọn kọ kódà lọ́fíńdà tá a pàfún tá a bá lò tí ó da sísítẹ́mù àwọn èèyàn rú pé àwọn ìgbádùn ayé o. kéèyàn má lò. ọmọ ìjìnlá gbọ́jà yìí ẹ má lò ó ẹ̀wù tó wọ̀ iná sọ pé kò dáa ká wọ aṣọ tó bá ní àwòrán lára nígbà tá a bá ń kírun. tá a bá ń kírun kó wọ́n ìgbé àwòrán wọn máa wò. ẹni tó wà lẹ́yìn tí wọ́n sì wá sọ. yóò wá máa wò. àtọkọ ó kọjá kọ sí lẹ́yìn. àtọkọ sẹ́yìn. wọ́n sì ti customize ó kọ adébíyìnpé kókọ yìí ni àbí adérìn yóò yè ó ti wá sọ ìran tèèyàn ànígbà wọn sàrẹsàrà òun kan sọ pé bẹ́ẹ̀ bá jẹ àlùbọ́sà ayù kéèyàn má sùn mọ́ mọ́sálásí níbi òórùn náà ni. níbi òórùn náà ni ìwọ wá gbé jọlọ́ọ̀fù rẹ̀ sí. jọlọ́ọ̀fù wọ́n rún. eléyìí ọ̀dà jọ tó tá a bá ti ń bọ̀ abọ́lá sí gbogbo tó lè mú dìṣàṣà wá ẹ bá kó síbì kan.
ní bàrà ànúgbà wájú ọlọ́run. ọlọ́run jẹ́ ara ẹ wo tá a bá ní ká káwọn yìí máa béèrè lọ wọ́n tún béèrè mí o yàtọ̀ síjọ́ lọ́wọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò gbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wọn. a kí bàbá wa tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ látàárọ̀ torí ọ̀tọ̀ ni wáàsí ọ̀tọ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ lélẹ́yìí o tó jẹ́ pé ó lè mú wa súnmọ́ lọ́hùn bá a bá ti súnmọ́ lọ́hùn ọ̀rọ̀ owó dayọ̀ gbogbo tí wọ́n sọ fún wa tó lè mú ayé wa yí padà sí dáadáa ni tó change ọ̀rọ̀ wa sí dáadáa bàbá ọlọ́run jà rí pẹ́ o gbogbo ìgbà tá a bá ti ń pẹ̀yìn ọlọ́run jà lè máa dáhùn ọlọ́run bá a dúró tì àlàáfíà ara yín mọ́jọ́ di fíafíà o àtómi àtẹ̀jẹ̀ ọlọ́mọjọ́ jọ́ta fún yín kọ́ wọlé àwọn ẹni ọlọ́run gbogbo tẹ́yìn náà wá ń béèrè wọlé ìtẹ́ǹsì tẹ́ ń béèrè wájú ọlọ́run máa ń ṣe fún ọ̀tọ̀ wà pọ̀ ọ̀dọ́ pọ̀ wàláì gbogbo ọ̀tá tẹ́ ń pátá ọlọ́gbìn gẹ̀rí wọn kọ́ wọlé àwọn ẹni ọlọ́run ọlá bismillahir rahmanir rahim allahumma ya waliya alwaba wa ya kashifal bala wa ya dhafi'al bala sharifan alwaba bija sayyidil wara tá a bá padà dé látòkè lọ àbọ̀ sí agbọ̀nrin pé kẹ́ ẹ̀ mú kẹ́ ẹ̀ béèrè kẹ́ ẹ̀ pè wọlé kẹ́ ẹ̀ jẹ̀bọ̀ inshallah a fẹ́ fi àkókò yìí máa yọ̀ǹda àwọn bàbá wa títí ọ̀la tá tó máa pàdé salamu alaykum wa rahmatullahi wa barakatuh.